ẹ kú dédé ìwòyí èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ àìkú Sunday ọjọ́ kọkànlá oṣù kẹjọ ọdún 2024 Ẹniọlá Sálíù lórúkọ mi. Elúmelu ti yọwọ́ yọsẹ̀ lórí ọ̀rọ̀ epo rọ̀bì jíjígbé tó ti gbilẹ̀ lórílẹ̀‐èdè yìí. Lábẹ́ rẹ̀ àwọn àjọ aláàbò àti ìjọba gbọ́dọ̀ sọ fún wa àwọn tó ń jí epo rọ̀bì wà. Ó sọ bí Buhari àti Abba Kyari ṣe ìdènà fún un láti ra ilé epo kan. Àwọn tó ń jí epo wa gbé túbọ̀ mú ìfàsẹ́yìn bá bí iléeṣẹ́ epo rọ̀bì nílẹ̀ òkèèrè kò ṣe fẹ́ dókòwò pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà mọ́ ni. Iléeṣẹ́ ológun ilẹ̀ wa ti kéde pé òun ti ba ibùdó ìfọpo tí kò bá òfin mu 13 jẹ́ ní agbègbè Niger Delta. Ilé ìfowópamọ́ 6 ní báǹkì àgbà orílẹ̀-èdè yìí ti já kúrò tí wọ́n sì ti fòfin dè lábẹ́ ìdúnàdúrà Forex. Ilé-ẹjọ́ gíga jùlọ lórílẹ̀-èdè yìí ti buwọ́lù kí àwọn alága ìjọba ìbílẹ̀ àtàwọn kánsẹ́lọ̀ máa lo ọdún 4 lórí àlééfà. Wọ́n ní ó wà nínú ojúlówó ìwé ìdájọ́ tí ilé-ẹjọ́ gbé kalẹ̀. Ó ní ilé ìgbìmọ̀ aṣòfin ní agbára lábẹ́ òfin láti fi kún iye ọdún tí àwọn olùṣàkóso níjọba ìbílẹ̀ yóò máa lò tí wọ́n bá fẹ́. Àwọn olùgbé ìpínlẹ̀ Èkó yóò máa jẹ̀gbádùn àdínkù ìdá 15 lórí ọkọ̀ ojú irin ìgbàlódé olómi aró. Ìjọba àpapọ̀ ti pàṣẹ kí ojú ọ̀nà márosẹ̀ Kánò sí Màdúgùrí tí àgbàrá òjò bàjẹ́ jẹ́ títúnṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Shekarau ti sọ̀rọ̀. Ó yànnàná àwọn ìdí tóun kò fi ní dá sí ìtakọ̀gbọ̀n orí àlééfà Emir Kano. Wàhálà tún ń bọ̀. Ìforígbárí sì ti bẹ̀rẹ̀ sí ní wáyé lórí ta ni yóò jẹ ààrẹ Ohanaeze Ndigbo lẹ́yìn ìpapòdà Emmanuel Nwanyawu. Ènìyàn 62 pẹ̀lú àwọn òṣìṣẹ́ ọkọ̀ òfurufú gbẹ̀mímì lórílẹ̀‐èdè Brazil látàrí ìjàmbá ọkọ̀ òfurufú tó ṣẹlẹ̀ níbẹ̀. Àwọn agbébọn tẹ́nikẹ́ni kò tí ì dámọ̀ tuntun ṣọṣẹ́ burúkú wọn o. Wọ́n gbẹ̀mí Christopher tó jẹ́ olùdarí àgbà fún àjọ ìdàgbàsókè àwọn ọ̀dọ́ kan àti òṣìṣẹ́ àjọ ìgbáyégbádùn ọmọnìyàn ní ìlú Makurdi nípínlẹ̀ Benue. Àwọn ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ pẹ̀lú àwọn ìròyìn míì lóríṣiríṣi lẹ ó jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ lójú òpó The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣògbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.